ẹ bá ń kẹ́gbọ́n mi, ẹ bá ń kẹ́gbọ́n mi o, ọmọ ìyá mi ló ń ṣọdún lónìí, ẹ bá ń kẹ́gbọ́n mi. Ìbálòdé tòní o, àmọ́ pé àǹdé mo tún ti dé gẹ́gẹ́ bí ṣe mi, ọmọ àgbòjò lọ́wọ́ ogun. Ànítorí ta ni mo ṣe kójú wá kó lù wá ní ọjọ́ tòní náà. Olúwakẹ́mi Lydia tí ń ṣọjọ́ òbí lónìí mo wá kí. Ọmọ Àlàbí tí ń ṣọjọ́ òbí lónìí mo wá kí. Mo wá bárẹ̀lé bàbá rẹ̀ ká lọ rèé kíkú ọdún. Aya Àyìndé mo ní o máa ń gbọ́ dídùn ẹnu mi, màmá tó fún mi o. Màmá dára sí mi mo ní o máa ń gbọ́ bí wọ́n ti ń koríki ilé àwọn bàbá rẹ̀. Àbúrò rẹ̀ ló pè mí lórí aago, Samuel ló pè mí lórí aago. Ó ní àmọ́ pé ṣàǹtà ó sì wá bá mi kọ́mọ ìyá mi tí ń ṣọjọ́ òbí lónìí mo wá kí. Ó ní ọmọ ìyá bí rẹ̀ ṣọ̀wọ́n nínú ayé. Ó ní bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àdáni wáyé. 40 ọdún kéré mi kọ́ nínú ayé ọmọ ẹ̀dá. Torí ọ̀pọ̀ ni wọ́n jọ bí yín tí wọn ò sí mọ́. Ọ̀pọ̀ ń bẹ lọ́sibítù tí wọn ò lè dìde. Ó máa fi ọ̀wọ́n òun fi ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àtayé rẹ̀ bí agogo ni. Àní ẹ wá bá mi ká mọ́ bí ọjọ́ mi ò Lydia. Ẹ sì wá bá mi ká mọ́ bí ọjọ́ mi, arẹwà lóbìnrin ni. Olúwakẹ́mi tí ọkùnrin kò lọ́nà. Ó ní bílẹ̀ yìí ó jáyé ẹni àtijálè ẹni àfọjọ́ gbogbo dára bí ẹ̀gbìn mo ní òun máa ń gbóhùn ẹnu mi. Olúwakẹ́mi Lydia járe lé àwọn bàbá rẹ̀ tó bí ẹ lọ́mọ gangan kó gí nílé o. Gbogbo èèyàn tí ó rè bẹ̀ kó má ṣàfihàn Kòǹgí ò fẹ́ràn kàbí iyán. Bí iyán bá ṣe kólóbó wọn ní ẹ̀ ń bá mi fún Kòǹgí níbẹ̀ kó fi jẹ. Olúwakẹ́mi ọmọ Àlàbí àṣẹ iṣẹ́ àmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe. Ọmọ adáfi nígbìrà ibẹ̀ níṣe láwọn bàbá rẹ̀ gangan. Ọmọ asárúgà àwé òde máa ń gbóríkì lé àwọn bàbá rẹ̀. Ilé ọmọ akétamáyà, ilé ọmọ akétamáyà mo ní ó máa ń dákọ̀jọ̀kọ̀ọ̀jọ̀. Lydia máa ń gbọ́ bí mo ti ń koríkì lé àwọn bàbá rẹ̀ tó bí ẹ lọ́mọ gangan. Ọmọ ariwo àsáwọ́gbó, ilé ọmọ ọlọ́pọ̀tọ̀ ajìyàn, ọmọ onígi obì agùn má tẹ̀ ni wọ́n ń koríkì àwọn bàbá rẹ̀. Ilé ọmọ aláùsà ṣẹrẹrẹ mọ́lẹ̀, ọmọ adáfi nígbìrà mo ní ó máa ń gbóhùn ẹnu mi. Mo ní bá a ṣe wá pọ́dún ṣe dé èyí kó o pẹ́ láyé, ojú rẹ̀ ò mà ní ríbi, ìṣẹ̀dá rẹ̀ ò mà ní gbàbọ̀dé o. Ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí iṣẹ́ rẹ̀ ò mà ní diṣẹ́ oníṣẹ́. Ọkọ rẹ̀ ò ní dọ́kọ́ lọ́kọ, àwọn ọmọ rẹ̀ ò ní dámọ́ lọ́mọ lágbára Elédùmarè ọba àdáni wáyé. Ọmọ ìyá rẹ̀ Àlàbí Samuel ló ní ń kí ẹ ló ní ń ta ẹ. Ó ní ń kí ẹ ó ní ń ta ẹ, ó ní bẹ́ẹ̀ délé àwọn bàbá rẹ̀. Samuel ní máa wí fún ẹ pé ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣú. Àtẹ̀lẹ̀ ẹsẹ̀ ní tẹ̀nà o. Òjòjò oníṣòwò kan máa lè nájà kòkòkò làrọ̀ ta lè lágbára Elédùmarè ò ní kanjú kún. Ìgbà rẹ tó ti ń dùn yìí kò ní kan láṣẹ Elédùmarè ọba. Àbùkù nìkan Ọlọ́run ọba ò ní jẹ́ o. Amáyé lágbára Elédùmarè ọba àdáni wáyé. Àmọ́ pé à ń kéwì lèmi ń jẹ́ ọmọ àgbòjò lọ́wọ́ ogun.